Africa Content TV. ọmọ bàbá ọmọ yìí máa lábọ̀ prime alábí ọ̀rọ̀ bábábá lọ́wọ́ tí wà yóò gúnlẹ̀ ní ìráyé ọjọ́ èdè ní ìráyé ẹlẹ́dàgbàdàgbà bá lọ fún ọlọ́pẹ́ ibi tí mo ń lọ ni mo kọ́ ọdún mọ́ ẹ jẹ́ kó rí rẹsẹ̀ mi máa fọ́ yín lórí o mi ò kí ẹ̀rù. Alamudu lára ọ̀làjú sọ. Ẹ jẹ́ kó rí rẹsẹ̀ mi máa fọ́ yín lórí kó máa fún yín ní ẹ̀dẹ́ kọ̀ọ̀kan mi ibi tí mo lọ gúnlẹ́gúnlẹ́. Ẹ jẹ́ ń ṣe nìyẹn ìbàdàn pé oyin là ṣẹ́jọ́ ló mú rí. Mo lọ ọ̀làjú sọ. Ọlọ́lọ́bẹ̀ lẹ́yìn mi tírí lẹ́dà. Ọlọ́lọ́bẹ̀ lẹ́yìn mi lẹ́wọ́. Àsìkò ṣọpẹ́ wà lápò ògúnlé. Òkè gbẹ́ tírí mọ́lẹ̀ lẹ́nu yẹn. Láti kọ́ tírí mọ́lẹ̀ dídí lọ. Bí mo jẹ́ dúpẹ́ fún sẹ́ẹ̀tì lọ́kàn mi balẹ̀ sí ìdá. Ọpẹ́ ló jẹ sẹ́ẹ̀tì. Ọjà. Bó ṣe ń lọ yóò lọ fúnlé má ṣe jẹ́ kó dúró. Bó ṣe ń lọ wọ̀nyí. Ẹ má ṣe dáwọ́ àkóyí dúró. Ẹ jẹ́ kó máa lọ lóye. Kó máa lọ lóye. Àti tí mo gbà mú tí mo tẹ̀lé. Ìgbà sí pírẹ́tọ̀. Màdáàmì èèyàn ṣe. Ọlọ́gàdé ìmọ̀nà gúnlégúnlé. Wọ́n bá gbẹ́ bẹ̀rẹ̀ lẹ́jú o. Wọ́n kí dé bẹ̀rẹ̀. Wọ́n kí dé bẹ̀rẹ̀. Wọ́n kí dé bẹ̀rẹ̀. Wọ́n bá gbẹ́ bẹ̀rẹ̀ lò. Bóyá ojú ti bàrẹ̀ sálọ o. 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 Oh,